ìdí tó jẹ́ kí n máa replay fídíò náà fún yín ni pé ká lè jọ fojú wò pé ṣé Lateef Adédìméjì ṣó mọ̀ọ́mọ̀ má ba Ògógó lọ́wọ́ ni àbí kò rí ọwọ́ tí bàbá nà sí. Ẹ gbọ́, ẹ jẹ́ ká jọ wò ó. Gbogbo yín náà lẹ ti rí i pé eyín Ògòǹgò ọmọ Akúlódò ó nawọ́ sí Lateef Adédìméjì yìí tó jẹ́ òṣèré orí ìtàgé wa tó náà ló kan ni, ṣùgbọ́n inú dídùn tó fi rí Olúfimọ eyín King Dr. Saheed Òṣùpá ó ṣeéṣe kó jẹ́ pé iná ni ò jẹ́ kó rí i pé Ògòǹgò ó nawọ́ sóhun ó fẹ́ bà òun lọ́wọ́. Àbí kí ni èrò tiyín lórí ilé? Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin wò náà ìjọba tẹ subscribe button ikú ayẹ kó ọmọ kọ́kọ́ mẹ́ kò ní wọlé tọ̀ wá, pìtìpìtì ayé kò ní bá wa. Ẹ jẹ́ ká jọ pé kẹ́lù ní comment section. Kí ni èrò tiyín? Ṣé ó lè ṣeéṣe kó jẹ́ pé Lateef Adédìméjì kò ní bá Ògòǹgò ọmọ Akúlódò eléyìí tó jẹ́ ọ̀gá fún nínú iṣẹ́ tíátà? Kí ni èrò tiyín? Ẹ drop ẹ̀ sínú comment section.